A kí ẹ̀yin ènìyàn wa nílé káàbọ̀ sórí ètò yín ètò wa èyí tí a ti ọwọ́ ìjọ Anglicani ti Ifẹ̀ Diocese gbé kalẹ̀ ẹ̀kọ́ Bíbélì lórí afẹ́fẹ́. A kí yín káàbọ̀ sí wákàtí yìí, a sì gba Ọlọ́run alààyè gbọ́ pé yóò bùkún fún ọkàn yín. Lónìí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ní arákùnrin wa arákùnrin Oyètúnbí Kẹ́hìndé àti mọ̀mọ́ wa Fúnmilọ́lá aya Adégòkè, a kí yín káàbọ̀ sí inú ètò yìí bí a ti ń gbé ọ̀rọ̀ Ọlọ́run yẹ̀wò ní àkókò yìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́wọ́ yín o fún oore ọ̀fẹ́ tẹ́ ẹ tún fún wa láti wá síwájú yín àti láti gbé ọ̀rọ̀ yín yẹ̀wò àti láti kọ́ ẹ̀kọ́ lábẹ́ ẹsẹ̀ yín. A gbàdúrà o bí a ti ń lọ nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ Ọlọ́run, nínú àánú rẹ ẹ wá bá wa pàdé o. Àmín. Ẹ fọwọ́ tọ́ ọkàn wa. Àmín. Ẹ ṣí wa níyè kí ìwé mímọ́ kó lè yé wa. Àmín. Ẹ lo àwa ènìyàn rẹ gẹ́gẹ́ bí orísun ọ̀rọ̀ náà Àmín. kí ẹ sì bùkún fún ọkàn wa lápapọ̀ Àmín. nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Èmi náà tí mò ń ṣe atọ́kùn ẹ̀kọ́ Bíbélì yìí lónìí, orúkọ mi ni àlùfáà Clement Olúwaṣeun Ìdòwú. Ẹ̀yin ènìyàn wa, bí ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀, nọ́mbà wa 08147194912 òun náà ni ẹ fi lè bá wa sọ̀rọ̀ lórí WhatsApp. Àkórí tí a ń gbé yẹ̀wò lónìí, gẹ́gẹ́ bí a ti ń gbé ẹ̀kọ́ wa yẹ̀wò láti àtẹ̀yìnwá, àkórí tí a ti ń gbé yẹ̀wò ni oore ọ̀fẹ́ ìfifúnni. Oore ọ̀fẹ́ ìfifúnni. Ẹ̀ka àkórí tí a ń yẹ̀wò òun náà ni àwọn ọ̀nà ìfifúnni ní àwùjọ Kìrìsìtẹ́nì. Àwọn ọ̀nà ìfifúnni ní àwùjọ Kìrìsìtẹ́nì. Kókó ẹ̀kọ́ tí a ń yẹ̀wò ní ìrọ̀lẹ́ yìí òun náà ni a pè ní fífi fúnni, fífi fún àwọn ará, fífi fún àwọn ará, fífi fún àwọn ará. Àwọn wo là ń pè ní ará? Àwọn ará ni àwọn Kìrìsìtẹ́nì, àwọn tí a jọ jẹ́ àjùmọ̀rìnpọ̀ nínú ìgbàgbọ́. Ibi kíkà fún ẹ̀kọ́ ti ìrọ̀lẹ́ yìí òun náà ni a mú láti inú ìwé Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 6 sí 8 àti Gàlátíà orí 6 ẹsẹ̀ 2. Màmá wa, ẹ̀yin lẹ́ ó bá wa ka Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 6 sí 8. Ó lọ báyìí pé, ṣùgbọ́n èyí ni mo wí pé ẹni tí ó bá fúrúgbìn kíhun ni yóò ká, ẹni tí ó bá sì fúrúgbìn púpọ̀ ni yóò ká. Kí olúkúlùkù ènìyàn kí ó ṣe gẹ́gẹ́ bí ó ti pinnu ní ọkàn rẹ̀, kì í ṣe àfẹkùnṣe tàbí ti aláìgbọdọ̀ má ṣe, nítorí Ọlọ́run fẹ́ onínú dídùn ọlọ́rẹ. Nítorí Ọlọ́run fẹ́ onínú dídùn ọlọ́rẹ títí di ẹsẹ̀ 8. Ọlọ́run sì lè mú kí gbogbo oore ọ̀fẹ́ máa bí sí fún yín, kí ẹ̀yin tí ó ní ànító ohun gbogbo nígbà gbogbo lè máa pọ̀ sí ní iṣẹ́ rere gbogbo. Ṣé màmá wa, arákùnrin wa, ẹ bá wa ka Gàlátíà orí 6 ẹsẹ̀ 2. Ẹ máa ru ẹrù ọmọnìkejì yín kí ẹ sì fi bẹ́ẹ̀ mú òfin Kristi ṣẹ. Ẹ ṣé púpọ̀. Ẹ máa ru ẹrù ọmọnìkejì yín kí ẹ sì fi bẹ́ẹ̀ mú òfin Kristi ṣẹ. Eléyìí túmọ̀ sí pé nígbà tí a bá ń ru ẹrù arákùnrin wa, a mú òfin Ọlọ́run ṣẹ. Àwọn èròǹgbà fún ẹ̀kọ́ yìí òun náà ni wọ̀nyí. Ìkíní, ó ní láti ní òye ti bí fífi fúnni ṣe iyebíye tó, láti ní òye bí fífi fúnni bí ó ṣe iyebíye tó, láti mọ̀ pàtàkì ìfifúnni, láti mọ̀ pàtàkì fífifúnni, àti láti ní ìmọ̀ kíkún nípa àwọn tó jẹ́ àfojúsùn fífifúnni. Mo ń lọ nínú ìfáàrà fún ẹ̀kọ́ yìí. Fífifúnni ó túmọ̀ sí jíjẹ́ ọ̀rẹ́ àwọn tálákà, jíjí ọ̀rẹ́ àwọn tálákà. Bákan náà òun ló sì jẹ́
jíjí ọ̀rẹ́ àwọn tí kò ní agbára, àwọn tí agbára kù fún, jíjí ọ̀rẹ́ àwọn wọ̀nyí ó jẹ́ fífi fúnni. Bákan náà a lè sọ pé fífi fúnni ó túmọ̀ sí ìdínkù ìjìyà. Bí a bá wo orílẹ̀-èdè wa lónìí àti àwùjọ wa, a rí i pé onírúurú nǹkan ni àwọn ènìyàn ń là kọjá, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló ń jìyà àìní àti oríṣiríṣi àwọn irúfẹ́ ìjìyà. Bó nígbà tí Ọlọ́run bá lò wá láti dín àwọn ìjìyà yìí kù, ohun tá à ń ṣe náà ni pé nípa ìfifúnni a lè dín ìjìyà yìí kù. Bákan náà a tún lè sọ pé fífi fúnni ó túmọ̀ sí àtúnṣe àwọn àṣìṣe, àwọn nǹkan tó ti wọ́, àwọn nǹkan tó kù díẹ̀ káàtó. Nígbà tí a bá ṣe àtúnṣe rẹ̀, ara ọ̀nà ìfifúnni, ìtumọ̀ ìfifúnni ni. Bákan náà ṣíṣe ìgbèlẹ́yìn òtítọ́, ìtumọ̀ ìfifúnni ó nìwọ̀nyí. Fífi fún ìran, fífi fún ìran tí ó dìde ní okun, fífún ìran tó dìde ní okun àti ṣíṣe ààbò pẹ̀lú ayọ̀ ní ilé. Eléyìí ni ìtumọ̀ fífi fúnni. Nígbà tí a bá ń ṣe gbogbo àwọn nǹkan yìí, ohun tá à ń ṣe náà ni pé à ń ṣe ìfifúnni. Ọlọ́run nínú àánú rẹ̀ yóò ràn wá lọ́wọ́ láti lè jẹ́ olóòótọ́ nínú ìfifúnni. Tí a bá wo àwọn ẹsẹ̀ Bíbélì tí ó wà níwájú wa, bí ìwé Kọ́ríńtì kínní orí 29 ẹsẹ̀ 11 yóò fi ìdí àwọn ìtumọ̀ yìí múlẹ̀. Ṣùgbọ́n ká tó lọ ka àwọn ẹsẹ̀ Bíbélì yìí, ìfifúnni Kristẹni ó jẹ́ ohun ti ẹ̀mí, ó jẹ́ ẹ̀bùn ẹ̀mí tó jẹ́ pé ó rọ ọ̀pọ̀lọpọ̀ lọ́rùn láti ti ṣe, nítorí pé Ọlọ́run ló fi ẹ̀bùn yìí ló fi fúnni. Ó sì jẹ́ ojúṣe fún gbogbo àwọn ọmọlẹ́yìn Olúwa wa Jésù Kristi. Tí a bá jẹ́ ọmọlẹ́yìn Kristi ní tòótọ́, ìfifúnni ó gbọ́dọ̀ jẹ́ ara ọ̀nà ìgbé ayé wa. Ìwà rere onígbàgbọ́, èyí tí lílawọ́ jẹ́ ọ̀kan nínú rẹ̀, ó jẹ́ ìlànà tí Kristi tí ó gbé oríyìn fún, tó sì pa láṣẹ fún wa. Àṣẹ Ọlọ́run ni, ìlànà Kristi ni. Kristi sì gbóríyìn fún ìlawọ́ lọ́pọ̀lọpọ̀. Ó sì jẹ́ ohun tí gbogbo onígbàgbọ́, gbogbo Kristẹni gbọ́dọ̀ ní gẹ́gẹ́ bí àmúyẹ láti jẹ́ ọmọlẹ́yìn Jésù Kristi. Ìwé Kọ́ríńtì kínní orí 29 ẹsẹ̀ 11 àti ẹsẹ̀ 14. Ìwé Kíróníkà orí 29 ẹsẹ̀ 11 àti ẹsẹ̀ 14. Bákan náà ìwé Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 1 àti ẹsẹ̀ 2. Arákùnrin Kẹ́hìndé Oyètúnbí, ẹ bá wa ka ìwé Kíróníkà orí 29 ẹsẹ̀ 11 àti ẹsẹ̀ 14. Tìrẹ Olúwa ní títóbi àti agbára àti ògo àti ìṣẹ́gun àti ọlá ńlá, nítorí ohun gbogbo lé ọ̀run àti lé ayé tìrẹ ni. Ìjọba ni tìrẹ, Olúwa a sì gbé ọ lékè lé orí fún ohun gbogbo. Ọlọ́run ló ní ohun gbogbo, ọ̀dọ̀ rẹ̀ ni ohun gbogbo ti wá, òun ni ó ní ohun gbogbo tí a ní. Ìwé Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 1 àti ẹsẹ̀ 2. Màmá wa Fúnmilọ́lá, ẹ bá wa ka Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 2. Nítorí nípa ti ìpínfúnni fún àwọn ènìyàn mímọ́, kò ní pé mo ń kọ̀wé sí yín jù bẹ́ẹ̀ lọ, nítorí mo mọ ìmúra tẹ́lẹ̀ yín, èyí tí mo fi yangàn fún àwọn ará Makedonia nítorí yín, pé Ákáì ti múra tán níwọ̀n ọdún kan tí ó kọjá, ìtara yín sì ti ru ọ̀pọ̀lọpọ̀ sókè. Tí a bá wo ẹsẹ̀ Bíbélì yìí, ó fi ìdí rẹ̀ múlẹ̀ fún wa ìyangàn Pọ́ọ̀lù àpọ́stélì nípa ìjọ tó wà ní Kọ́ríńtì, nípa ìfifúnni fún àwọn ará. Bákan náà la dárúkọ ọkùnrin kan níbẹ̀, Akaiah, ó ti múra tán ní ìwọ̀n ọdún kan sẹ́yìn nípasẹ̀ ìfifúnni fún àwọn ènìyàn mímọ́. Bí a bá wo Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 1 títí dé 5, ó ń sọ nípa ìjọ Makedonia, ìjọ tí ó jọ̀wọ́ ara wọn fún Ọlọ́run, tí wọ́n sì jọ̀wọ́ ara wọn láti fi fún àwọn ènìyàn mímọ́, tó bẹ́ẹ̀ tó jẹ́ pé ìlawọ́ wọn gbòòrò, tí ó sì jẹ́ pé ó jẹ́ ẹ̀kọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìjọ. Nítorí náà gẹ́gẹ́ bí Kristẹni, gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí àtẹ̀lé Kristi, àmúyẹ
ìlawọ́ yìí ó jẹ́ kò ṣeé má ní fún gbogbo wa. Kí ni àwọn àfojúsùn fífi fúnni láàrin àwọn ará tí à ń sọ nípa rẹ̀? Iṣẹ́ ìránṣẹ́ fífi fúnni ó ní àwọn àfojúsùn. Àkọ́kọ́ nínú àfojúsùn iṣẹ́ ìránṣẹ́ ìfifúnni òun náà ni títan ìyìn rere kálẹ̀. Nígbà tí a bá ń fi fúnni nípasẹ̀ bẹ́ẹ̀ a ó tan ìyìn rere Kristi kálẹ̀. Àfojúsùn kejì òun ni mímú ìyìn rere dúró, mímú ìyìn rere dúró. Bákan náà fífi ẹsẹ̀ ìjọ múlẹ̀. A rí èyí nínú ìjọ ìgbàanì, wọ́n fi ẹsẹ̀ ìjọ múlẹ̀ nípasẹ̀ ìfifúnni láàrin àwọn ènìyàn mímọ́. Bákan náà pípèsè ìtọ́jú fún àwọn ọkàn aláàárẹ̀ ó jẹ́ àfojúsùn ìfifúnni. Iṣẹ́ ìránṣẹ́ ìfifúnni ní gbogbo àwọn ọ̀nà èròǹgbà kan pàtó òun náà ló ní, òun ni pé láti mú ìjọba Ọlọ́run gbòòrò ní ayé yìí. Mo gbà á ládùúrà bí èmi àti ẹ̀yin bí a ti ń fifúnni nípasẹ̀ wa ìjọba Ọlọ́run yóò gbòòrò. Orúkọ Ọlọ́run yóò sì di àyìn lógo ní orúkọ Jésù. A ṣe àgbéyẹ̀wò àwọn ìbéèrè tó wà níwájú wa fún ìjíròrò nínú ẹ̀kọ́ yìí. Màmá wa láti ọ̀dọ̀ yín òun náà la ó ti bẹ̀rẹ̀ àgbéyẹ̀wò àwọn ìbéèrè tí ẹ ó bá wa tan ìmọ́lẹ̀ sí fún ìjíròrò wa. Ìbéèrè àkọ́kọ́ sọ pé kí ni àwọn ìlànà Bíbélì nípa fífi fúnni? Kí ni àwọn ìlànà Bíbélì? Kí ni Bíbélì sọ nípa fífi fúnni? Ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 17. Nígbà tí arákùnrin wa tí wọ́n ń bá wa múra sílẹ̀ láti ka ìwé Mátíù orí 6 ẹsẹ̀ 19 dé 21. Màmá, Jákọ́bù orí 1 ẹsẹ̀ 17. ẹsẹ̀ 17. Gbogbo ẹ̀bùn rere àti gbogbo ẹ̀bùn pípé láti òkè ni ó ti wá, ó sì ń sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ baba ìmọ́lẹ̀ wá, lọ́dọ̀ ẹni tí kò lè sí ìyípadà tàbí òjìji àyípadà. Ẹ ṣé. Kí ni ìlànà Bíbélì gẹ́gẹ́ bí ẹsẹ̀ Bíbélì tí ẹ ti kà yìí nípa fífi fúnni? Gẹ́gẹ́ bí ẹsẹ̀ Bíbélì tí mo ti kà yìí, tí a kà jáde yìí, ó ń sọ fún wa pé ohun gbogbo láti ọ̀run òun ni ó ti wá. Gbogbo tí a ní Olúwa ló fi fún wa, kò sì gba oore ọ̀fẹ́ ló fi fún wa. Oore ọ̀fẹ́ ló fi fún wa. Ọ̀fẹ́ ló fi gbogbo nǹkan wọ̀nyí fún wa. Tá a bá tún wá lọ sí orí Kíróníkà tá a kà lẹ́ẹ̀kan yẹn 29:11-14, ó ń fi yé wa níbi àwọn ọ̀rọ̀ tó wà níbẹ̀ pé ohun gbogbo láti ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Ti Ọlọ́run ni ohun gbogbo, kò sóhun tá a ní tí kìí ṣe Ọlọ́run ló fi fún wa. Ìbéèrè kejì ó lọ sí ọ̀dọ̀ arákùnrin wa. Báwo ló ṣe yẹ kí Kristẹni kó fi fúnni? Báwo ló ṣe yẹ kí Kristẹni kí ó fi fúnni? Kristẹni láti fi fúnni láì rojú ṣe é. A ní láti fi fúnni láì kùn. A ní láti fi fúnni bí agbára wa ṣe tó. A ní láti fi fúnni gẹ́gẹ́ bí àṣẹ àti òfin Ọlọ́run. Ẹ ṣé. Wọ́n ní Kristẹni gbọ́dọ̀ fi fúnni láì kùn, láì kanra. A gbọ́dọ̀ fi fúnni bí Ọlọ́run ṣe fi fún wa. Tá bá wo ìwé Mátíù orí 6 ẹsẹ̀ 1 títí dé 4, ibi yìí jẹ́ kó yé wa wípé ìfifúnni wa ó gbọ́dọ̀ jẹ́ èyí tó di mímọ̀ láàrin àwa àti Ọlọ́run. Kìí ṣe léyìí tá ó pe gbogbo àgbáyé jọ pé ọpẹ́lọpẹ́ mi o, tí ò bá ṣe tèmi lára lágbájá ìbá ti gbáyé. Ìfifúnni Kristẹni ó gbọ́dọ̀ yàtọ̀ sí ti aláìgbàgbọ́. Ó gbọ́dọ̀ jẹ́ èyí tí ó wà láàrin àwa àti Ọlọ́run. Bíbélì tiẹ̀ jẹ́ kó yé wa pé ohun tọ́wọ́ ọ̀tún wa bá ń ṣe kọ́wọ́ ọwọ́ àlàáfíà kó má ṣe kíni o, kó má mọ̀. Ìfifúnni wa kó wà láàrin àwa àti Ọlọ́run. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Màmá, ìbéèrè kẹta, kí ni àwọn pàtàkì ìfifúnni? Kí ni àwọn pàtàkì ìfifúnni? Ẹ ṣé atọ́kùn. Pàtàkì ìfifúnni ó ní wípé ẹni tí ó ń fúnni ó gbà pé òun tò ọrọ̀ òun jọ sí ọ̀run, ṣùgbọ́n ẹni tá a fún ó ti fún ní ayọ̀, torí ó ṣeé ṣe kó jẹ́ àkókò tó bá ìní rẹ̀ pàdé kó má ní nǹkan kan lọ́wọ́. Ayọ̀ ti wọnú ilé náà,
ó ṣeé ṣe bóyá ó fẹ́ ṣe nǹkan tó ṣe pàtàkì kó jẹ́ bí ọmọ tó fẹ́ gba WAEC ni tó sì ti rò ó pin tí ò rówó rárá gbígbọ́ tó gbọ́ kì í ṣe é pọ̀mọ̀ yẹn bí léèrè ó dẹ̀ lọ bá ó ní èèlò lówó náà tó ó sì bá sanwó WAEC yẹn títí láéláé ni ọmọ yẹn máa rántí ẹ̀ tá a máa sọ pé ẹni báyìí ló ṣe nǹkan fún un yàtọ̀ fún yẹn gan torí pé gbogbo ohun tá a bá ṣe kò fi hàn pé ẹni tá a bá ṣe fún gan ló máa san fún wa torí pé Yorùbá sọ yìí pé bá a bá sọre fẹ́ ẹni dúdú ẹni pupa máa ń san á sì lè san fún ẹni pupa kẹ́ni dúdú ó san gbogbo oore tá a bá ṣe à ń ṣe fọ́lọ́run àti tán ìṣòro ẹni yẹn bóyá oúnjẹ ni mo ò rí jẹ tẹ mú díẹ̀ nú nǹkan tá a ní tá a fi fún un ó fi hàn pé ìṣòro ẹni yẹn àti bá a pàdé gbogbo ẹ̀ lọ ká máa bá ìní ọmọnìkejì wa pàdé gẹ́gẹ́ bí kìrìtẹ́nì. ẹ ṣe gẹ́gẹ́ bí mọ̀mọ́ wa ti sọ fún wa pé ìṣe pàtàkì fífúnni ọ̀kan lára pàtàkì fífúnni òun ni pé à ń sọ aláìní dẹni tó ní à ń sọ aláìní dẹni tó ní gẹ́gẹ́ bí màmá sì tún ṣe sọ fún wa náà wọ́n ń jẹ́ kó yé wa pé à ń fún ẹni tí ó jẹ́ aláìní ní ayọ̀ nígbà tá a bá fi fún un so ó ṣe pàtàkì ó jẹ́ ọ̀nà ìfún ẹni tí ò ní ayọ̀ ní ayọ̀ ìfifúnni ó ṣe pàtàkì. Arákùnrin wa ǹjẹ́ ní àfikún kankan lórí pàtàkì ìfifúnni? ẹ ṣe atọ́kùn bákan náà ó ń fi hàn wípé lóòótọ́ ọmọ Ọlọ́run là á ṣe tí a bá fi fúnni ó ń fi hàn pé lóòótọ́ ni à ń tẹ̀lé àwọn àṣẹ Ọlọ́run tí a bá fi fúnni nítorí pé gbogbo ibi tí a kà ó fi tọ́ka sí pé ohun gbogbo tí a ní ti Ọlọ́run ni ó fi fún wa a sì gbọdọ̀ fi fún àwọn èèyàn so nígbà tí a bá ń fi fúnni bí a ṣe ń fún ẹni tí ò ní ayọ̀ tí a sì mú kúrò nípò àìní bákan náà ló ń fi hàn wípé ọmọ Ọlọ́run òun là á ṣe. ẹ ṣe ìyẹn ni pé ìfifúnni ó ń fìdí rẹ̀ múlẹ̀ pé à ń wu ìwà Ọlọ́run a sì ń gbọ́ràn sí àṣẹ àti ìlànà Ọlọ́run ọ̀nà ìmú ìbáṣepọ̀ wa dán mọ́rán pẹ̀lú Ọlọ́run òun náà ni ìfifúnni bí a bá ṣe ń fifúnni ìgbé ayé wa pẹ̀lú Ọlọ́run ìbárìnpọ̀ wa pẹ̀lú Ọlọ́run a túbọ̀ máa fìdí múlẹ̀ sí ìfifúnni ó jẹ́ ohun tó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin ènìyàn wa nílé bí ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ nọ́mbà tí ẹ lè fi bá wa sọ̀rọ̀ òun náà ni 081 òdo ẹ̀jọ ọ̀kan ẹ̀rin èje ọ̀kan ẹ̀sán ẹ̀rin ẹ̀sán ọ̀kan àti èjì. Ní ìtẹ̀síwájú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí ẹ jẹ́ ká wo ìbéèrè kẹrin. Kí ni ìdí tí fífi fúnni ṣe pàtàkì sí Ọlọ́run? Kí ni ìdí tí fífi fúnni tó ṣe pàtàkì sí Ọlọ́run? Kì í ṣe sí ènìyàn. Kí ni ìdí tó fi ṣe pàtàkì sí Ọlọ́run? Arákùnrin wa Kẹ́hìndé Oyètúnbí ẹ bá wa pẹ̀kẹ́lu ọ̀rọ̀ yìí. Ní àkọ́kọ́ ìfifúnni ṣe pàtàkì sí Ọlọ́run nítorí pé ó jẹ́ ara àbùdá Ọlọ́run gangan fúnra rẹ̀. Bíbélì sáà kọ wípé nítorí pé Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. Òun gangan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ó sì jẹ́ àbùdá Ọlọ́run. Torí ìdí èyí ó ṣe pàtàkì sí Ọlọ́run wípé àwa ẹ̀dá ènìyàn náà àwọn tí a jọ wà lágbègbè nínú ilé ìjọsìn kan náà nílùú a lè rí ẹni tó kù díẹ̀ káàtó fún tí àwa sì lórí ọ̀fẹ́ láti ràn wọ́n lọ́wọ́ tàbí láti ṣe fún wọn ó yẹ kí àwa náà ká lè ṣe bẹ́ẹ̀ ó sì pàtàkì nítorí pé àbùdá Ọlọ́run gangan ò ní ìfifúnni jẹ́. Ìfifúnni ó jẹ́ àbùdá Ọlọ́run ó ṣe pàtàkì sí Ọlọ́run nítorí pé Ọlọ́run ló fún wa lóhun gbogbo nígbà tá a bá sì ṣe ìfifúnni ó dàbí ìgbà tí à ń jíyìn fún ẹni tó fi ohun gbogbo lé wa lọ́wọ́ ó fi hàn pé ajẹ́ni tó mọ ohun tó ń ṣe tí ó sì ń jíyìn nígbà tá a bá sì tún wá ń jíyìn yìí tí a bá ń fifúnni yìí ó tún máa ń ru Ọlọ́run sókè láti tún ṣiṣẹ́ nírú àkókò bẹ́ẹ̀ ìfifúnni wa ó ṣe pàtàkì púpọ̀ sí Ọlọ́run. Ẹ já wo ìbéèrè tí a ó gbé yẹ̀wò kẹ́yìn lábẹ́ ẹ̀kọ́ yìí lónìí. Ǹjẹ́ èrè wà nínú fífi fúnni? Wọ́n ní a lè sọ ìrírí wa nínú ìdáhùn
ìbéèrè yìí. Kí n tó lọ sínú èyí màmá, Yes, ǹjẹ́ ẹ ní àfikún ní ṣókí lórí iṣẹ́ pàtàkì ìfifúnni sí Ọlọ́run? Àfikún tèmi ni pé iṣẹ́ ìránṣẹ́ ni iṣẹ́ ìránṣẹ́ tí Olúwa fi rán wa gẹ́gẹ́ bí Kristẹni òní ìfifúnni ló jẹ́. Eléyìí tí màá wá lọ síbẹ̀ ní ṣókí ni pé tá a bá wo 1 Corinthians ìwé Kọ́ríńtì kìíní orí 17 ẹsẹ̀ 10 sí 14 pé tá a bá wà máa rí opó Séráfátì bó ṣe ṣe sí Èlíjà. Ẹ rí i pé Èlíjà sọ pé kó ètè ṣe tòun ná pẹ̀lú nǹkan kékeré tí opó yẹn ní, ó ní kó ètè ṣe tòun ná. Ó sì ṣe bẹ́ẹ̀ níwọ̀n ìgbà tó sọ fún Èlíjà pé nǹkan tó dẹ̀kù sí ohun tó kù tóun àtọmọ máa jẹ káwọn kú ni, torí pé ìyàn wà òjò kò rọ̀. Ṣùgbọ́n opó yìí kò wẹ̀yìn pẹ̀lú nǹkan kékeré tó ní, ó lọ́ọ́ ṣe ti Èlíjà nítorí pé ó sọ pé tètè ṣe tèmi ná. Nígbà tó sì ṣe nǹkan tá a rí ni wípé ìkòkò ìyẹ̀fun rẹ̀ kò gbẹ àti kólòbóòrò rẹ̀ kò gbẹ, ìkòkò ìyẹ̀fun ẹ̀ kò sófo rárá, kò sófo. Yẹn ni pé bí a bá ní kékeré a lè mú nínú nǹkan kékeré tá a ní ká fún ọmọnìkejì wa gẹ́gẹ́ bí Kristẹni, ká mọ̀ sọ pé nǹkan kékeré la ní. Nítorí àkókò wa, tá a bá wo ibi tí màmá tí wọ́n yà lọ yìí, ó fi hàn wá pé kì í ṣègbà tá a bá ní ànító àtàníṣẹ́kù la tó lè fi fúnni. Nínú àìní wa Ọlọ́run sì ń retí ká fi fún àwọn ẹlòmíràn, ní pàtàkì àwọn ará nínú ìgbàgbọ́. Ǹjẹ́ èrè wà nínú fífi fúnni? Kò sí àkókò tó pọ̀ fún wa, ṣùgbọ́n a ó mẹ́nubà ǹjẹ́ èrè wà nínú fífi fúnni. Arákùnrin wa Kẹ́hìndé, ǹjẹ́ èrè wà nínú fífi fúnni? Láì tiẹ̀ máa ka ọ̀rọ̀ Ọlọ́run gan pàápàá, ó yẹ ká mọ̀ wípé èrè wà. Tá a bá sì wo ọ̀rọ̀ Ọlọ́run náà dáadáa, a rí pé èrè wà. Irú ibi tí màmá wa tọ́ka sí láìpẹ́ yìí, a rí pé arábìnrin náà ó jèrè rẹ̀. Ìfifúnni ó ṣe pàtàkì tí a bá fẹ́ gbádùn Ọlọ́run gan sí i. Tí a bá fẹ́ rí ọwọ́ Ọlọ́run nígbà tí a bá ń fi fúnni, àwa gan rí pé Ọlọ́run náà ọ̀nà gbogbo ọ̀nà ni ó fi máa bùkún wa padà. Èrè pọ̀ níbẹ̀ púpọ̀ tí a bá lè gbìyànjú láti máa fi fúnni àwọn ará nínú ilé ìgbàgbọ́, lágbègbè wa àti níbikíbi tí a bá bá ara wa. Ẹ ṣé arákùnrin wa. Màmá, Yes, wọ́n ní ǹjẹ́ èrè ń bẹ nínú fífi fúnni? Ní ṣókí, èrè ń bẹ bóyá ẹ sì ní ìrírí kan tẹ́ ẹ lè sọ nípa rẹ̀. èrè ń bẹ nínú fífi fúnni. Mo fẹ́ fi ti èmi ṣe àpẹẹrẹ. Mo fẹ́ lọ sí iléèwé gíga, mo fẹ́ tẹ̀síwájú fún iléèwé gíga. Mo ti múra ṣé láti kàwé ni àbí láti kàwé sí. Mo ti gba ìwé tí mo fi máa lọ sí iléèwé gíga yẹn, ṣùgbọ́n ibi tí mo fẹ́ lọ mo rí i pé kò ṣeé ṣe níbẹ̀ torí pé àkókò ìgbà yẹn wọ́n ti pín Ọ̀yọ́ state, wọ́n ní kí àwọn Ọ̀ṣun ká máa lọ lé pé mi lè dúró. Mo wá padà síbi tí mo ti fẹ́ ka ìwé yẹn ní Ọ̀ṣun bí mo ṣe débẹ̀, mo wá rí wípé ẹni tí mo bá ń bẹ̀ kì í ṣe ẹni tó fún mi ní ìwé pé kí n lọ síbẹ̀ ni mo bá ẹlòmíràn ni. Ṣùgbọ́n nípò orí ọ̀fẹ́ Ọlọ́run wípé gbogbo ohun tá a bá ṣe ó ní èrè, èèyàn sì máa gba èso, ó máa gbẹ̀san rẹ̀. Ìgbà tí mo débẹ̀ ó wá jẹ́ pé ó ti mọ ìran mi kan rí tó jẹ́ pé ó ti ṣe láàánú. Ẹni yẹn ti kú o, bẹ́ẹ̀ tó ti ṣe láàánú bó ṣe rórúkọ mi ló wá ní ẹ jẹ́ kí arábìnrin yẹn wọlé, nítorí pé òun rántí ẹni tí ó ń dórúkọ yìí oore ńlá kan ló ṣe fóun, sóun sì gbọ́dọ̀ ṣe oore fún un. Bí mo ṣe fún níwèé yẹn, ó sáyẹ̀nsì ó fi ọwọ́ sí ìwé yẹn wípé kẹ́nìyẹn kan jẹ́ kó padà síbí, ó dẹ̀ mú mi lọ síbi tí ó tọ́. Nǹkan tí mo wá fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé nǹkan tí ìran wa tó ti lọ ti pẹ́ bá ṣe, ó máa ń fún wa lẹ́san lórí àwa tá a wà nínú ayé. So ẹ jẹ́ ká máa ṣe rere gẹ́gẹ́ bí Kristẹni, ká má rò pé. Ẹ ṣé. Ohun tó ń sọ fún tí màmá wa ń gbìyànjú láti sọ fún wa náà ni pé a ó jàǹfààní oore tí a bá ṣe. Bákan náà èrè wà nínú ẹ̀ láyé yìí àti ní ọ̀run. Ẹ̀yin ènìyàn wa nílé,
bí a bá jẹ́ni tó ń fi fúnni a ní èrè tó pọ̀ ọlọ́run á san fún wa a ó sì tún jèrè yìí láàrin àwọn ènìyàn mo gbà ládùúrà pé olúwa yóò ràn wá lọ́wọ́. Àmín. ní ìparí ìfifúnni ó ní láti rí gẹ́gẹ́ bí ohun tí olúkúlùkù ti pinnu lọ́kàn rẹ̀ nítorí ọlọ́run fẹ́ onínú dídùn ọlọ́rẹ. Fífi fúnni ó ṣe àfihàn irú ìfẹ́ tá a ní sí ọlọ́run ó sì mú ògo wá fún ọlọ́run. Gbogbo onígbàgbọ́ gbọ́dọ̀ máa fi ìfẹ́ hàn a gbọ́dọ̀ máa fi ìfẹ́ wa hàn sí ọlọ́run nípa fífi fúnni ní pàtàkì jùlọ fún agbo ilé ìgbàgbọ́ ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Àmín. Ẹsẹ̀ àkọ́sórí fún ẹ̀kọ́ bíbélì yìí òun náà ni ó wà nínú ìwé Gàlátíà orí 9 ẹsẹ̀ 9 nígbà tá a bá délé a lè lọ máa kà á. Ohun tó ń jẹ́ kó yé wa náà ni pé ká má jẹ́ kí agara kó dá wa ní rere ṣe nítorí pé a ó ka bí a ò bá ṣàárẹ̀. Torí náà a rọ gbogbo wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì a gbọ́dọ̀ jẹ́ni tó ń fi fúnni fún ìfẹsẹ̀múlẹ̀ ìjọba ọlọ́run láyé. Ká fi owó wa ká fi ràn sí ọlọ́run lọ́wọ́ ká fi ràn àwọn ọmọnìkejì lọ́wọ́ ká fi ohun ìní wa ká fi fúnni láti gbé ògo ọlọ́run ga. Bí a ti ń ṣe yìí lórúkọ Jésù Kristi a ò ní pàdánù èrè wa. Àmín. Ẹ jẹ́ kí a tẹríba láti gbàdúrà. Olúwa dúpẹ́ lọ́wọ́ yín o fún àǹfààní láti kọ́ ẹ̀kọ́ lákòókò yìí. A gbàdúrà o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ tí o ti rán sí wa oore ọ̀fẹ́ ìfifúnni ẹ wá yọ̀ǹda ẹ̀ fún wa. Àmín. Ẹ ràn wá lọ́wọ́ láti rí bí ẹ ti fẹ́ ká rí. Àmín. Ẹ ràn wá lọ́wọ́ nípasẹ̀ ìgbé ayé wa kí àwọn ẹlòmíràn kán lè yìn ọ́ lógo. Àmín. Èyí àti àwọn mìíràn la béèrè fún nípasẹ̀ Jésù Kristi olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.